Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tíjà bá dé orin ó dòwe. Ìjà ti dé láàrin Wasila Coded òun àti ọkọ ilé rẹ̀. Orin mà ti dòwe. Kí ni Wasila Coded sọ? Ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ṣàlàyé tójú ẹ̀ rí nígbà tó wà nínú oyún. Sẹ̀mí pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bùn ní ọmọ làǹtìlanti ni. Ó wá ṣàlàyé, ó ní ẹni tóun fẹ́, ó ní ṣùgbọ́n kó tó di pé àsàn tó sọ, gbogbo yín náà lè mọ̀ pé ẹni tí Wasila Coded fẹ́, ó ti ní aya méjì lé tẹ́lẹ̀. Wasila Coded òun ló sì kẹta. Ṣẹ̀sì mọ̀ pé aláya púpọ̀ yóò ní láti máa pín oorun sùn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wo ní ẹjọ́ bá tẹ subscribe button ikú àyà ikú ọmọ kọ́kọ́ ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Wasila Coded ó wá ṣàlàyé, ó nígbà tó ń wà nínú oyún, nígbà tó yẹ kó oorun kan òun kí olólùfẹ́ òun kó máa tọ́ọ̀pù ẹ̀, òun ò ní rí. Òun ò mọ̀ ká mọ́ pílò ni. Tó yẹ kó máa tọ́ọ̀pù oyún, ó ní òun ò mà ní rí olólùfẹ́ òun. Ó ní eléyìí ó fa ẹ má jẹ́ àlọ́ ọbẹ̀. Ṣùgbọ́n kí lẹ́yìn lérò? Ṣé ẹ mọ̀ pé ìjà tó dé a ò gbọ́ lè tẹ́lẹ̀ lójú orin ó dòwe?